ogun àwọn ọdẹ tàbí jagunjagun ṣé bẹ́ẹ̀ mọ ẹfọ́n àmọ̀lù yẹn tí wọ́n lè ti gé tàbí kẹ́ni ká máa ń gé ìwọ̀n lè mọ́ ju bí ìka sí ìbà ẹ̀ lọ ó ti tó ẹni fi sínú agbádá o ẹ̀kan ra fi síbi iná bí ẹ̀yìn iná àrò kọ́ tẹ́ bá ti fi sínú agbádá yóò pẹ́ kó tó jó ẹ̀kan ra fi síbi ẹ̀yìn iná àrò ẹ̀dẹ̀ mọ́ mọ́nítọ̀ ẹ̀ mọ́ jòjó náà kó derú tó bá ti jó dára ẹ mú kẹ́ ẹ lọ ẹ fi odidi atare kan sí ẹ lọ kó kúnná atare yẹn kò ní ìdíkẹ́ jù sínú náà ẹ kẹ́ bó èpo ẹ̀ kẹ́ wá lò mọ́ ẹ fi sín gbẹ́rẹ́ sí ibà ẹ fi bẹ́ẹ̀ hàn ibà ẹ fi sín gbẹ́rẹ́ sí ibà bí wọ́n bá wà níbi. mélòó ni kéèyàn sápọ̀ tó mélòó ni kéèyàn. tó bá jẹ́ pọ́kùnrin ni kó sín 9 tó bá jẹ́ pọ́bìnrin kó sín 7 ẹmọ tó mọ́ ń pè lágbèrò yẹn bẹ́ẹ̀ni bá lóun fẹ́ sáyé nǹkan báyìí ẹ̀fọ́n ààrẹ yóò rí ni ara oògùn àgbèrò táwọn bàbá làwọn bá mọ́ sí láyé jọ́ nìyẹn. èmi bàbá onírúkẹ̀rẹ̀ bá tọ́lọ́ láṣẹ nọ́mbà ìbánisọ̀rọ̀ mi ni 070 31 37 4482 070 31 37 4482. gìrìpá ọkùnrin tí ó ń ṣe àwárí tí a lè sọ pé bí a bí spam ẹ̀ tàbí bí a bí pé nǹkan kan ò tó lára ọmọkùnrin kan tá lè pè ní hormonal imbalance irú bó ṣe wáyé èèyàn lè já lásán báyìí tí yóò kàn gbó tí yóò gbó lásán tẹ́ pé láì fi nǹkan kan sí tó bá rí ẹ̀wọ̀n èèyàn lè fi yọ sí tàbí kí èèyàn tẹ̀ mọ́ fi nǹkan kan sí gan ẹ kàn gbó lásán ẹ tọ́jú ẹ̀ sí kan tàbí tí èèyàn bá ti fẹ́ lò lóòjọ́ kó jẹ́ kásìkò yẹn náà lè yóò mọ̀ já lè yóò sì mọ̀ gbé lè yóò mọ̀ lò ọ̀pọ̀lọpọ̀ àwọn kan tó tẹ́ni ẹ̀ sàfẹ́ rí nínú àgọ́ rẹ̀ tàbí ọ̀pọ̀lọpọ̀ àwọn tó yẹ kó wà nínú àgọ́ rẹ̀ tí ò sí bákan náà ó sì máa ń bruce immune ara ọkùnrin àti obìnrin gan níbi tí ẹ máa ń wo tí ẹ máa ń wọ ọmọ tí ẹ máa ń kọ́jú láti máa lò ọlọ́run lè fàṣẹ sí tẹ́ pé àìsàn pé àwọn oyún àwọn ọmọ yóò jà sẹ́yìn tẹ́gùn sísọ nínú ìgbésí ayé wọn pàápàá jùlọ ó máa ń ṣiṣẹ́ fọkùnrin. bàbá onírùkẹ̀rẹ̀ bá a bá wò ó àǹfààní tẹ́ ẹ jù kalẹ̀ fún wa yìí ọkùnrin tí ò lè tàtẹ̀ kalẹ̀ tó ní ìdákọ́lẹ̀ ìjẹ́ ọ̀nà àbáyọ ń bẹ fún lágbàlá yín sà. ara ṣe tá a mọ̀ náà ni tá a sì dúpẹ́ náà bá náà bá tá a dẹ̀ ń ṣe tọ́pọ̀lọpọ̀ yẹn sì ń pè wá tó sì ń dúpẹ́. nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ìyàwó ẹlòmíì ló ti dìyàwó oníyàwó látàrí pé kò lè tàtẹ̀ kalẹ̀ dáadáa ẹlòmíì ò ní ìsúnkìní tòun ó yẹ kó gùn ju báyìí lọ ó wá sú wọlé ìjẹ́ àǹfààní ń bẹ fún gbogbo àwọn ènìyàn tó ń wò yí bí sà. ìyàwó àwọn míì tiẹ̀ ti kó jáde ńlẹ̀ ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló ń díjà lẹ́nu ilé gan tẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ìyàwó wọn ò ní lè rojọ́ ọkọ gan ò ní lè rojọ́ ọkọ ọmọ tó ń gan kù sí bó ṣe wá wà ní líkì náà ló wà ń gbàǹjà bó ṣe wà lára adásọfégún náà ló wà dáàrú bó ṣe wà lára ọkọ náà ló wà lára ìyàwó ọkùnrin ṣe máa ń jákúra obìnrin náà máa ń jákúra gbà mí ọ̀pọ̀lọpọ̀ obìnrin tí ọkọ ìyàwó ọkọ wọn bá ń súnmọ́ òun kí mọ̀ lára ló fi jẹ́ pé ọkọ ẹlòmíì kan tó bá béèrè lọ́wọ́ ẹ̀ kìdí tó kílódé tó fi fẹ́ yàwó mi yóò ní ìyàwó ní yóò nìkan lọ bí gíní ó dé àdámọ́ tí Ọlọ́run dá mọ́ wa jẹ́ pé àlèbọn fi gbárùkù tira wa nulẹ̀ tí ọkùnrin bá jáde lọ tí ò bá ló lọ tọkùnrin bá balẹ̀ pé ìyàwó mi tó wà léhùn ní gbádùn ẹ̀ léni ọkùnrin ó tún balẹ̀ kò ní sí hypertension fún kò ní sẹ́jẹ̀ rúru fún tó bá sùn gan yóò tún rọrùn sùn so gbogbo àwọn kan yìí àwọn tó yẹ kí á mójútó ni fún ìgbésí ayé ara wa ìwé ìwò gan tó jẹ́ pé bóyá tí èèyàn bá wà tọkùnrin bá wà tó bá rí pé òun tẹ ìyàwó ẹ̀ tó ń tẹ̀ dáadáa tó rí pé kò mọ gbádùn ẹ̀ dáadáa kò mọ sọ pé táǹkì ọkọ mi mójútó ọ̀rọ̀ rẹ̀ rìn sọ́rọ̀ rẹ̀ yọjú sí irú wa báyìí pẹ̀lú àṣọ alọ́nà àbáyọ fún ẹ. ewé tí mo mú lọ́wọ́ ẹ̀ náà ń pè ní ewé rẹ́rìn kò mí àmì àwọn pè ní òjò ọlọ́tí bákan náà mi àti mo pè ní pákó dúdú tàbí ewé ní èṣù oríṣiríṣi ọ̀nà la lè gbà lò kábẹ̀ látòrí ọmọ tá a bí tó jẹ́ ọmọ kókó bí ọmọ yẹn tiẹ̀ wá tají lọ́gànjọ́ òru wọn kì í wẹ́ẹ̀ afúnigbá afúnláwo afúnikòkò bàbá sàsùn síbẹ̀síbẹ̀ ọmọ náà ò dákẹ́ a lè já méjì àbí mẹ́ta nínú ewé kí wọn a lè fọwọ́ ra báyìí lásán a lè já púpọ̀ náà bí a tó mẹ́ta bá kómi ẹ̀ tún lè pọ̀ díẹ̀ sí i àwọn tá bá ti já omi tó bá jáde lára ẹ̀ a ní láti fomi mí ìṣẹ́ o omi tó bá jáde lára ẹ̀ a kàn bu epo díẹ̀ sí i bọ̀ kó wá jẹ́ ògèrè epo lórí ọmọ kékeré la fẹ́ lò fún kó lè lọ lẹ́nu ẹ̀ dáadáa tá bá rí ìwọ̀n bá sí bí ọmọdé kékeré yẹn tá bá rí fún ọmọ náà lò tó lò rárá tó dénú tó dé ọkàn ẹ̀ tá bá tó wá mú díẹ̀ tá bá bù sí ní àmújẹ pẹ̀lú àṣẹ Ọlọ́run wọn tó ń ṣe ọmọ náà lójú ẹsẹ̀ yóò so yóò bì yóò yàgbẹ́ àrẹ ó sì balẹ̀. nọ́mbà tí èèyàn lè pè mí sí 070 31 37 4482 070 31 37 4482.